Ẹ káàárọ̀ gbogbo lé ení ní 9th of October 2023. Ìròyìn tó wà yìí ó ṣe pàtàkì mo ṣe sáré wọlé tí mi kàn ṣáà múra pé kí n sáré sọ̀rọ̀ rẹ̀. Mo ṣẹ̀ṣẹ̀ bá Lady K sọ̀rọ̀ tán ni. Ìròyìn ayọ̀ ni o. Wọ́n ti fi olóyè sílẹ̀ Oloye Sunday Igboho wọ́n ti fi sílẹ̀. Ó ti kúrò ní Kútọ́nù. Ẹ máa rí àwòrán kékeré kan láti ọ̀dọ̀ Lady K torí òun ló gbé jáde láti mo kí Lady K gan ni. Mo ti àtijọ́ sọ̀rọ̀ lórí ètò live pàápàá mo kàn ní kí n jáde kí n fi tó gbọ́ létí ni pé ìròyìn ayọ̀ ni a gbọ́ o a bá olóyè yọ̀ o ẹ jẹ́ kí a wo ara àwọn fọ́nrán tí Lady K tó gbé síta bó ṣe ń ṣe ètò live tó fi hàn wá àpẹẹrẹ bó fi hàn wá pé olóyè ti jáde olóyè ti kúrò ní Kútọ́nù bá ṣe ń sọ ẹ jẹ́ kí a gbọ́ fọ́nrán náà ní ṣókí. A lè máa ṣe gbogbo ẹ̀ púpọ̀ bọ̀dá ọkàn máa gbọ́ díẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣeun. ìfẹ́ náà ní sọ mo dúpẹ́ lọ́wọ́ mọ́mì yẹn náà ìyẹn bó ṣe ń lọ mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ bàbá Ládò àwọn tí wọ́n ṣó ìfẹ́ fún ọmọ Adéyẹmọ tí wọ́n bẹ̀ lọ́n kó kúrò nínú àhámọ́ tí wọ́n fẹ́ kó ní freedom kì í ṣe àwọn sáré ìsìn lọ́wọ́ àkọlé lọ́bì kankan tó bá tó bẹ̀ ó tiẹ̀ tó ẹ̀gbọ́n mi kan ìyá tó máa ní tó bá tó bẹ̀ ní kó máa bọ̀ wá sí Nàìjíríà àwọn onípín yín máa kú ìyàwó àsìkò ọpẹ́ la wà kò ń ṣàsìkò ìjà so mo fẹ́ sọpẹ́ Thanksgiving pé bàbá kúrò nílùú Benin Republic ní ayọ̀ àti àlàáfíà wọn ò di ọmọ Adéyẹmọ ní pàǹpà ẹ ṣáàrí wọn bó ṣe ń bọ́ọ̀dì ẹ jẹ́ fi hàn yín bí májèsọ́lá ṣe kí ni bó ṣe bọ́ọ̀dì kì í ṣe pé wọ́n yóò máa lọ pé kí ni ọkọ̀fà orí ẹ̀ wọnú pléènì ní ọkọ̀vẹ̀tì ọlọ́run ò jẹ́ ó ṣètò òdójú àdúrà tiwa ó ṣètò òdójú àdúrà tiwa ẹ ti rí wọn. Ẹ ti rí mọ́mí and daddy ẹ ti rí the king and the queen ẹ ti rí wọn. Pẹ̀lú fàájì ni aláyé tún fi dúró nínú airport. Ṣé ẹ ti rí aláyé báyìí? Ṣé ẹ ti rí wọn aláyé ti check in? Ẹ ti rí máa jà. So torí ẹ̀yin tẹ́lẹ̀ tún fẹ́ gbé information orí burúkú pé wọ́n dì ní pápá wọ́n dì ní kùkù pẹ̀lú fàájì. Ṣé ẹ ti rí aláyé mi? Ẹ ti rí bàbá báyìí? Ẹ ti rí king and queen? Ọba tó jọba lọ? Ẹ ti rí májà? Ẹ ti rí queen? First class ni o, kì í ṣe gbẹ́gbẹ́ o, kì í ṣe photoshoot o, kì í ṣe allergy o, first class tó bú yes. Ẹ̀yin ọmọ Yorùbá ní ṣòfò ọmọ gbogbo ẹ̀yin tẹ́ dúró ti máa gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Chief Sunday Igboho ní rábùgbó ní sọmọ ológo yín nù ẹ máa bá mi ṣí ẹ jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé lóbi ṣeréṣeré ẹ jẹ́ kó mọ̀ pé confam lélẹ̀ tí mo gbé wá yìí tẹ́tí báyìí má jà lẹ́wọ̀ yìí o tẹ́tí báyìí ẹ máa bá mi ṣí ẹ jẹ́ kí gbogbo olólùfẹ́ gbogbo àwọn tó ti ń retí ọjọ́ ayọ̀ tó máa gbọ́ pé Chief Sunday Igboho ti kúrò ní ìlú Benin Republic ẹ jẹ́ kó gbọ́. Bàbá nìyó wọn ò bọ́ǹdù ẹ̀ lọ sásọ̀rọ̀ kí o wọn ò gbé lọ sọ́dọ̀ DSS o Olúwa mo dúpẹ́ Olúwa iṣẹ́ Àdìsálẹ̀ wò yìí o Àdìsálẹ̀ wò yìí o. Ìròyìn ayọ̀ la mú wá ẹ bá wa pín bàbá Dámilọ́lá rèé o ẹ̀yin ti TikTok ẹ ṣe fẹ́ kúrò bẹ́ẹ̀ tán gbà tẹ́ ẹ rí wò ẹ ti wá sórí Facebook ó yẹ jẹ́ ká kọ́ ti TikTok ẹ jẹ́ ìwà lórí Facebook àwọn èèyàn orí nǹkan tí mo fi hàn wọ́n bíbá wọn ò rí wo. a máa join a máa wá lọ sórí ètò ẹ̀sọ́ lẹ́ẹ̀kan sí akí Lady K o fún akitiyan iṣẹ́ gidigidi tí wọ́n ṣe o àti bá wọn sọ̀rọ̀ kódà tẹ pé sórí ètò gan àjọ sọ̀rọ̀ live so inú wa dùn ohun ayọ̀ náà ni èmi la ò ní yọ̀ sí bá a ti fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lórí o èmi la ò ní yọ̀ sí alátìyọ̀ náà ni olóyè akínyìn o ẹ kú oríire inú wa dùn àná la ṣe ń wo ètò pé ẹ sọ̀rọ̀ kí àwọn èèyàn mo dẹ̀ sọ lánàá mi ò kúkú jẹ́mọ̀ kí mi ò èmi kàn sọ pé láìpẹ́ etí agbọ́re o láì mọ̀ pé ẹ mọ̀
mi ò tí ì bá olóyè sọ̀rọ̀ fún ọ̀sẹ̀ mélòó kan sìn mo kàn sára mo ní ká torí mi sọ fún olóyè pé ká má pé kọ́kàn máa ṣe nǹkan wọn pé wọn ò nílò láti jáde irú nǹkan bẹ́ẹ̀ yẹn inú mi dẹ̀ dùn tó yẹ pé wọ́n dẹ̀ rárá ń ṣe nǹkan wọn jẹ́jẹ́ wọn eléyìí tán ṣe lánàá yẹn ó bá mu èmi sì sọ lánàá pé etí agbọ́re o láì mọ̀ pé wọ́n ti gbogbo ẹ̀ ó ti yọrí sí rere ó dáa inú mi ti ẹ̀ dùn gan inú mi dùn gidi gan ni a kí àwọn Oosha a kí wọn kú oríire a kí wọn kú oríire o inú wa ti ẹ̀ dùn gan ni sí tí a gbọ́ yìí ọ̀rọ̀ ayọ̀ gan ni a gbọ́ yìí ó dẹ̀ dùn mọ́ wa nú bá ṣe gbọ́ gbogbo ilé ìta gbọ́ lẹ́nu inú mi ti ẹ̀ dùn gidi gan ni so nǹkan tá a kàn máa sọ náà ni pé a ṣe ń ṣókí ẹ ti gbọ́ ọ̀rọ̀ náà mo kàn fẹ́ kí ẹ rí ibi tí wọ́n ti gbé ṣe nǹkan tí ẹ ti rí náà ẹ ti rí so mo kàn máa fi àwòrán kan hàn wá náà ní kí ṣókí kẹ́ fi rí tí ó ṣe pàtàkì àwòrán kékeré kan mo kàn fẹ́ fi hàn wá náà ni ẹ jẹ́ kí n wá jáde fún yín nínú ara nǹkan tí Lady K tó fi hàn wá náà ni o mo kàn fẹ́ fi kó jẹ́ nǹkan tẹ́ka máa kàn fi ṣe ká tó kúrò lórí ètò a máa padà wá tún wá ṣe live broadcast àwa sọ̀rọ̀ lórí ẹ̀ àmọ́ ká tó ṣe yẹn mo kàn ní kélé yìí kó tiẹ̀ kọ́kọ́ jẹ́ nǹkan tí gbogbo wa máa rí so ṣe ti rí ní tí mo fẹ́ kẹ́ rí nìyẹn nǹkan tí Lady K tán fi hàn lórí show gangan nìyẹn so mo kàn fẹ́ kí gbogbo wa kárí náà ni ṣe ti pé mọ́jàsọ láti wọ́n wà lórí plane o kì í ṣe pé bóyá àní kì í ṣe pé bóyá wọ́n gbọ́ ẹ tẹ̀ rí fídíò tí Lady K tí ó ṣe tí wọ́n send sí látòrí plane pé wọ́n ti gbéra so inú wa dùn nǹkan ayọ̀ ni tí ó ṣẹlẹ̀ yìí o ẹ má bínú sorry ohun ayọ̀ ni a gbọ́ etí dẹ̀ máa gbọ́ rè ni ohun ayọ̀ òun la gbọ́ torí ẹ̀ láṣẹ ní ká bá ara sọ ká múròyìn ayọ̀ yìí wá fún wa gbọ́ àrùjì báyìí lọ sí ìwà lókè láti orí Odùduwà TV rédíò a máa padà wá láìpẹ́ yìí n ta fẹ́ fi sọ náà ni pé olóyè o wọ́n ti bọ́ sọ́nà o wọ́n ti ń lọ síbi tí wọ́n máa lọ sọ̀rọ̀ mi yẹn yín ìròyìn ayọ̀ ni o etí adẹ̀ máa gbọ́ ayọ̀ náà la máa gbọ́ fetí wa gbọ́ láṣẹ Èdùmàrè jẹ́ kí n tún mo fẹ́ yanjú ẹ̀ dáadáa mo fẹ́ rí kẹrí owó wọn ni ẹ má bínú cause mi ṣe gbogbo ẹ̀ mo kàn ṣe ó já sí pàjáwìrì mo kàn ní kí n tètè ya jáde kí n pé ká múròyìn ayọ̀ yìí wá fún gbogbo wa kó jẹ́ nǹkan tí a máa fi bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tá a wà yìí Monday ọjọ́ ajé yìí ó jẹ́ nǹkan ayọ̀ la fi bẹ̀rẹ̀ ayọ̀ náà ni a máa bá níbi tí a bá lọ nígbà gbogbo láṣẹ Èdùmàrè ayọ̀ la máa bá ayọ̀ bẹ́ẹ̀ ni òun ni àmúwá ìròyìn ayọ̀ làmúwá ẹ jẹ́ kí n tún ṣe báyìí kù díẹ̀ mo kàn fẹ́ kó bá mu ni gbogbo ẹ̀ lẹ́ máa rí báyìí so òun náà lè ti rí yẹn so àrùjì báyìí lọ olóyè nìyẹn o wọ́n ti bọ́ sí ọ̀nà àápè yìí á tún máa padà wá a máa ṣe live broadcast lórí ọ̀rọ̀ yìí náà tó bá ṣe díẹ̀ àtúnjáde ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ season 1 lókè láti orí Odùduwà TV rédíò ẹ jọ̀ọ́ má gbàgbé ẹ bá surprise orí Odùduwà TV rédíò Odùduwà TV rédíò 2 àti season 9 wà lórí YouTube wa ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ kò ní sùwà kìnìún rẹ̀ wà láṣẹ Èdùmàrè àdélẹ̀ ìlérí lápapọ̀ wa ẹlẹ́ẹ̀kan sí a bá olóyè yọ̀ gidi gan nínú wa dùn ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ jọ̀ọ́ má gbàgbé ẹ bá subscribe season 1 lókè yín o lẹ́ẹ̀kan sí a tún máa padà láìpẹ́ yìí ẹ ṣeun ó dìgbà kan náà ẹ ṣeun congratulations olóyè congratulations a kí yín o a bá yín yọ̀ congratulations ẹ ṣeun.